A kí gbogbo ojú tí ń wò wá lásìkò yìí. Ààfin kábíyèsí ọba aláyélúwà His Royal Majesty ọba Ọlájídé David Ògùnbàtọ́ Ìlúfẹ́milóyè one Ìrẹsì ti ìlú Òsì ní ìpínlẹ̀ Oǹdó níbẹ̀ la wà yìí. Orúkọ mi ni ọba Ọlájídé David Ògùnbàtọ́ Ìrẹsì ti ìlú Òsì ní Oǹdó State wà níbí. Ìlú Òsì jẹ́ ìlú tó ti pẹ́ tó ní ìtàn, kì í ṣe ìtàn aláwùyé tó ń sọ kiri àbí ìtàn tíátà tí gbogbo wọn fọ, ìtàn tó ṣe é tọ́ka sí wọ́n pè ní ìtàn tó lóríkì tó bá lọ. Oríkì tẹ́ ń rí wọ̀nyẹn nǹkan tó ṣẹlẹ̀ ni kan ìtàn ní nínú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló ti móríkì jáde. Ìlú Òsì jẹ́ ìlú tó wá láti Ìsẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ ni Èkìtì ni wá bá ṣe wà yìí. Ṣùgbọ́n nípínlẹ̀ Oǹdó ń bílẹ̀ wà báyìí. Ìpínlẹ̀ Oǹdó la wà yẹn o. Ẹ̀tẹ̀wájú. Ìtàn ni mo ń sọ. Ìjọba ló dé tó ń pin ayé àtijọ́ tọmọ bá ti ṣe ibìkan wàá lọ tẹ̀lúdó wàá ṣe gbogbo ẹ̀. Bí Ọ̀rànyàn lọmọ ọmọ Oòduà ni tó lọ tẹ Ọ̀yọ́ ní Ọ̀yọ́ Ọ̀ṣun state kò yàtọ̀ títí lọ sí Benin kò yàtọ̀ ṣùgbọ́n ìtàn ni. Nǹkan tó bá mú wọ Ìsẹ̀ wọn mú wọ sí. Nǹkan tó mọ Ìsẹ̀ bá ń jẹ ọmọ Òsì òfin jẹ́ nǹkan tó ń pè ní ìlú nìyẹn. Báwo ni wọ́n ṣe tán? Kí ló so wọ́n pọ̀? Ọmọọba ló máa ń tẹ̀lúdó láyé àtijọ́. Àwa ni àgbà náà gbogbo wa ti mọ̀ pé àwọn baba ńlá àwa ló yẹ kó jẹ ọba. Tí bàbá wa wọ́n tó tá ti rò pé wọ́n wá mú àbúrò àwa ló yẹ kó jẹ ọba. Wọ́n ṣáà fi àbúrò sílẹ̀. Ìlú bàbá mi ni kò sí nǹkan tí mo lè ṣe ní ìlú ìbànújẹ́. Wọ́n ti mú àbúrò mi èmi náà ti tójú bọ́ jẹ́ lọ tẹ ìlú tèmi lọ. Àwọn nǹkan tó jẹ́ bí agbára bí gbogbo gẹ́gẹ́ bí àgbà ọmọọba tó ti jóun ló ń kàn sí lọ alábòójútó. Nínú àwọn ẹrú bàbá ẹ̀ nígbà yẹn bàbá mi àtàwọn tó bá ẹni ta ló lè tẹ̀lé mi o mo ń kí lọ o wọ́n dẹ̀ gbéra wọn kúrò. Àárín afẹsẹ̀ rìn láti Ìsẹ̀ adé ibì kan adúró agbèbẹ̀ ní Ọ̀yìn. Bẹ́ẹ̀ ni ọ̀la dúró síbẹ̀. Kò sí ìgbà tá a wà ńbẹ̀ ó wà láàrin bọ́lọ́n dúró ìlú ààbò náà Ọ̀yìn yẹn. Bàtà kúrò ní Ìsẹ̀. Ó sì wà ń bẹ̀ lẹ́nìí. Ọ̀yìn wà ń bẹ̀. Àwọn èèyàn dẹ̀ ń gbé bẹ̀. Mò ń bọ̀rọ̀ bọ̀. Ibẹ̀ la wà tá a tẹ̀dó sí gbogbo nǹkan wa gbogbo eégún omi èrìjà gbogbo nǹkan wa àti dúró síbẹ̀. Ṣùgbọ́n ayé àtijọ́ ogun abẹ́lé ogun ìbílẹ̀ ó máa ń pọ̀. Ìgbà tá a wà ńbẹ̀ kò sí ìlú míì ju pé Ọ̀wọ̀ àti Ọ̀bà sí ìlú míì sí àwa la wà láàrin ìlú méjì yẹn. Ṣùgbọ́n wọ́n pè lógun Àdó àwọn Benin empire Ọ̀yọ́ empire ìlú wọ̀nyẹn náà máa ń fi bẹ́ẹ̀ ti dùn ìgbà yẹn ká lọ kó ìlú lẹ́rú kó gbogbo iṣẹ́ tán ń mú láàyò ń gbà wọ̀nyẹn tó bá ti lágbára wọ̀nyẹn. Wọn ò jẹ́ ká fi gbogbo ara gbádùn bẹ́ẹ̀. Àwa ní jẹ́ ká tó sún síwájú ká lè ní alábàágbé la fi sún síwájú ká fi dé ibi tí mo gbé ọ̀nà gbà lọ yìí wọ́n pè ní Àṣíọ̀. Wọ́n máa ń kí o sí báyìí àwọn lè kí wá kán wá ní ọmọ Ọlọ́yìn ilé Òsì àríwẹ̀sẹ̀ kàsìn òwúrọ̀. Ọ̀yìn yẹn náà kì wá sí omi wà níbẹ̀ omi yẹn là ń pè lọ́yìn. Kò sí bí o ṣe fẹ́ wọnú ìlú yẹn tó ní gbanú omi yẹn. Ní ọmọ Ọlọ́yìn ilé Òsì àríwẹ̀sẹ̀ kàsìn òwúrọ̀. Wọ́n mọ̀ọ́sẹ̀ kàsìn ilé Òsì máa wẹ̀ tèmi lọ́yìn akọjá nú ẹ̀ àtẹ̀sẹ̀ àwa la ní. Bàtà wa kúrò ńbẹ̀ torí ogun ẹ̀ àwa dérú kúrò ńbẹ̀ àwa ṣẹ̀ ń gbàgà àti ṣíwọ́bí. Túmọ̀ Àṣíọ̀ ni a wà ńbẹ̀ a dúró síbẹ̀ a léégún ọba tó jẹ́ neighbor wa wọn ì ṣe égún ìmọ̀lẹ̀ wọ̀nyẹn kálukú bí ọ̀rọ̀ ẹ̀sìn ni bí kérúbù wà tẹ̀lẹ́ wà. Ọba ilé ní Àkúrẹ́ náà tí àjọ wà. Kérúbù wà gbogbo bí ọ̀rọ̀ ìmọ̀lẹ̀ náà ṣe rí nìyẹn àwọn oníṣẹ̀ṣe bó ṣe rí nìyẹn. Ẹlẹ́sìn kan lè gospel lè lóhùn ṣe nǹkan ṣẹlẹ̀ ẹ̀rọ lè lóhùn bó ṣe rí. Wọn ń ṣe eégún ní Ọ̀bà. Táwa bá ti ń ṣe ọdún eégún wa níbi tá a ṣe gbé eégún sílẹ̀ ẹ̀gbẹ́ wọn ó máa jẹ́ nǹkan tó máa ń jẹ́ bí àtakò sí mọ̀lẹ̀ wọn. Ni
kábíyèsí fi wá pè pé ká bá òun sún kíní igbó eégún wa síwájú igbó eégún yẹn pé ìmọ́lẹ̀ wọ̀nyí pé ó ń tàbí wọ́n ń àfẹ́ẹ̀tì ara wọn pé ìmọ́lẹ̀ wọ̀nyí pé ó ń tàbí wọ́n ń àfẹ́ẹ̀tì ara wọn kí wàhálà la fi gbé igbó eégún kúrò ní àṣìọ̀ yẹn àwa sùn wá síbí gbàdá máa gbé débi la wá ní bíi náà ti jìnnà tó àwa sọ́ọ́ èdè Èkìtì níbi ti sítò tó mọ̀ ọ́ sí nìyẹn. ìjìnlẹ̀ Èkìtì nìyẹn. ó sí ó ti sítò ó ti jìnnà tó túmọ̀ ibi tó sítò ti jẹ́ ayọ̀ nìyẹn. ṣùgbọ́n àwa ń dá oko ní ọ̀hún yẹn ní àṣìọ̀ tá à ń gbé torí kò jìnnà sí bá rí ìgbà mo gbé ọ̀nà ìtẹ̀nà pẹ̀lú ọ̀nà òwúrọ̀ ìfẹ́ mo ṣe lọ́ọ̀ a máa jòkó àwa máa eégún wa ń bí ṣùgbọ́n tí eégún wa ti fẹ́ jáde dọ́ládọ́lá tá a sì ń ṣe ń bì eégún àṣìọ̀ tí ò bá ké ó jáde eégún tí ò gbúdọ̀ jáde kò gbúdọ̀ ké. a máa ṣọdún eégún ní oṣù April oṣù kẹrin a máa ṣe lọ sí àbá tí ń ṣe tán bá ní eégún bẹ́ sígbó eégún àṣìọ̀ ò bá ké eégún tí ò gbúdọ̀ dáhùn torí ibẹ̀ ni a rí wọn wọ́n wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni kò sí òní ìtàn irọ́ bó ṣe rí láti ń sọ tó eégún àwọn bá jọ wá ké eégún tí a wá dáhùn dọ́là a sì ń ṣe tóun la fi wá wà bí títí àwa ọdún ogun sì wá síbí o ṣùgbọ́n àwa dọ́gbọ́n sí náà àwọn ẹ̀sìn ọ̀nà ẹ̀sìn gbogbo ẹ̀ òun ni ó fà á tí àwọn èèyàn fi gbórúkọ sí síbẹ̀ kí wọ́n ní wọn ò mọ̀ ọ́ sí. ẹ̀wọ̀n pé láyé àtijọ́ wọ̀nyẹn tí kinní wọ̀nyẹn tẹ́ bá ṣe bó ṣe ń lé àwọn ibi yẹn ẹni jagun wọn ò ní ṣíjú síbí wọn á máa kọjá lọ wọn ò ní mọ̀ wájú ní ẹ̀ bó ṣe ń lé ibi wọ̀nyẹn ló ń lé ire ẹ̀wọ̀n pé wọn ò ronú dọ irú ọjọ́ èlé tó kinní wọ̀nyẹn ló wà tí wọn fi gbọ́ orúkọ sí nígbà yẹn ṣùgbọ́n first assignment àwọn bàbá wọ̀nyẹn fún mi nìyẹn nǹkan tó yẹ kí n wú níbi ìbí wọ̀nyẹn mo kọ́ wú àfi àwa wọnú sí orúkọ sí wa ń jáde wọn ò tí ì rí nǹkan kan gbogbo kinní wọ̀nyẹn ó wá ṣí sáyé lòun ló fi ń fà á tó wá ń lọ tó kò yé ọ̀pọ̀ ni tó ìṣẹ̀ ni wá àwọn wá ń kì wá ọ̀túnlòsẹ̀ ọmọ akin ọ̀túnlòsẹ̀ ọmọ akin mo fẹ́ máa kí tẹ̀lé yín sà. ọ̀túnlòsẹ̀ ọmọ akin ọmọ akin jẹfun òsì náà kì bẹ́ẹ̀ wọ́n á tún kì wá àgbàgbà òdìmọ̀tì àgbàgbà òdìmọ̀tì ẹja ká ẹranjọ́ òmùròpá akin lọ́nà ọ̀sẹ̀ ẹ̀bà òsì náà kì bẹ́ẹ̀ kí ló fà yẹn ìgbà tá a ti kúrò níṣẹ̀ bá ti ń ṣọdún ìmúròkó wọ́n á ti pa ẹran nígbàdí ń pa àṣẹ náà bí a máa ṣọ̀pá bá ní oṣù táwa yìí ní sátidé tá a ń bọ́ sí ìhàntẹ́ǹtì a máa ṣọdún ọ̀pá àṣẹ ìmúròkó a bá ti ń ṣe ọdún ọ̀pá àṣẹ ìmúròkó àwọn náà tó bá ti ṣe ọdún ọ̀pá tó ń ṣe ìmúròkó tó bá ti pa ẹran ìmúròkó wọ́n á fi ipa ti osí wọ́n á fi sí wọ́n á pe kí ọmọ osí wà tí ọmọ osí ò bá ti sí bẹ̀rẹ̀ wọ́n á wá fi sí wọ́n á wá só mọ́ wọ́n á só mọ́ igi àgbàgbá ní ìlú Ifẹ̀ yẹn wọ́n á só mọ́ igi àgbàgbá yẹn ó máa kẹ̀ síbẹ̀ ni kò sẹ́ni tó máa fọwọ́ kàn bẹ̀ àfi tó bá pé ọmọ osí tó bá wá nìkan láàmú ẹran yẹn ká gbé lọ ká lọ ṣètò sí nǹkan dájú ọtí ò bá ti jọ́ ọmọ osí wọ́n á só mọ́bẹ̀ láyé àtijọ́ ìmọ̀tì ló wà ní àdúgbò ọba ní Ifẹ̀ àgbàgbà igi ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á sọ ẹran yẹn mọ́ á wá kẹ̀ mọ́bẹ̀ wọ́n fi ń kì wá dání àgbàgbà òdìmọ̀tì ẹ̀jẹ̀ aká ẹran jọ́ òmùròkó akin lọ́nà ọ̀sẹ̀ iná kì í jẹ́ oríkì ò sí pọ̀ a ti wà ń bí báyìí ti ń ju 600 years tó ṣe é kà mò ń sọ mò ń tu sọ wọn ò jẹ olú ní osí ọba náà jẹ ní osí ọ̀rọ̀ ìjọba dé náà sọ pé ọ̀rọ̀ recognition adínì ọmọ aládé ni wá ìlú ńlá nílùú Òsì ìlú àtijọ́ tó yàtọ̀ sí ìlú wa pọ̀ báyìí tán pariwo ṣe kínní kan mo máa ń sọ fún àwọn kan kó lè yé wọn kó dá wọn lójú pé nǹkan tó ń pè ní ìlú kì í ṣe bó ṣe fẹ̀ sí àbí bí àwọn èrò tó wà ní ẹ̀ ṣe pọ̀ sí
it's not by size or by population, it's by history. Ìtàn wọ́n pè ní ìlú. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, wọ́n bá ti ń sọ̀rọ̀ Ilé Ifẹ̀ tí gbogbo wa ń sọ pé a ti wá, àbí ká máa sọ̀rọ̀ Ọ̀yọ́ tó jẹ́ àwọn ni aṣáájú Ọ̀yọ́ empire. Àwọn ìlú míì wọ́n á yọ 5 mẹ́wàá àwọn nínú wọn. Ṣùgbọ́n tí àwọn ìlú yẹn bá ti dúró, tí ọba wọn bá dúró, wọ́n mọ̀ pé àwọn wọ̀nyẹn wọ́n á fún wọn láàyè. Kí ló fà á? Ìtàn. Bí mo ṣe wà lórí oyè bẹ́ẹ̀ mi ní 22 ọba. 22. Láti ìgbà tá a ti kúrò ní Ọ̀yìn tá a ti débì. Torí ẹnìkan tó wá sọ̀yìn náà ló ti kó adé àṣẹ ọ̀bẹ. Bàbá ti ń ṣọdún ìmúròkó tó ń pè ní ìrúbọ alẹ́. Níbi tó ń pè ní Orísun tá a ti wà lọ́sì, wọn kì í tanná bẹ̀. Lálẹ́ ìmúròkó yẹn, kò sọ́ba tó jẹ lọ́sì, bẹ́ẹ̀ ní pè lójú mọ́lẹ̀ yẹn. Ìmọ̀lẹ̀ Akin, orí Akin là ń pè ní ìmọ̀lẹ̀ Akínlósẹ̀. Bá dé ta ìrójú Akínlósẹ̀ náà, ìsèǹtì náà lẹ bá nìsín. Gbogbo ọba wọn yẹn á mọ̀ òun là ń pè tó wà nínú ìwé. Mo ń ṣèwé kan láìpẹ́ ìta bá lọ́ọ̀ṣẹ̀ ẹ̀rí gbogbo ẹ̀ nínú. Ìjọba orí ìkọ́ tó bá ti jẹ́ ọba gidi tó jẹ́ àwọn bàbá ẹ̀ lónìí ìlú tó ń tẹ̀ lójó. Ọba ò pé ìrẹsì báyìí ò pé méjì tó sí. Ìkànnì ìrẹsì tó bá ti bọ́ síbẹ̀ tó sùn tó bá lálàá tí ìgbà tẹ́jọ wá náà ti ṣe mítìn náà ṣàlàyé ìrìn mọ́rìn bó ṣe rí ni wàá mọ̀. Tó dẹ̀ nígbàgbé tó bá jí tó ṣẹlẹ̀ sí mi o. Torí èmi àti sciences mi ìgbà kan wọ̀nyẹn gbọ́ tẹ́lẹ̀. Lo ìkìlọ̀ kan mi ṣe bá ti mò ń satellite mò ń ṣe wọ́n bá ń sọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ní West Africa not only Nigeria. I'm one of the pioneer broadband internet provider in West Africa. So mi ráàyè ni. Ṣùgbọ́n lẹ́nu ìgbà yẹn o, mo wá mọ̀ pé àdìtú láyé. Àdìtú ni gidi èṣù ò wá bá mi náà, àwọn baba ńlá mi náà ló wá bá mi tá a ṣe mítì. Nǹkan tó dẹ̀ ń sọ tó bá jí tó lọ ó dẹ̀ mo mọ̀ pé kò sí. Dé Ọ̀yìn nǹkan tá a ṣì ní síbẹ̀ gbogbo ẹ̀ mo mọ̀ kò sí. Nǹkan tí mò ń sọ nìyẹn. Ọba tó bá jọba bàbá àwa bá. Bọ̀tẹ́ ẹnìkan tó kàn sáwà àbí tí yóò ṣèlú. Kí ló fẹ́ mọ̀? Ta ló fẹ́ wá bá? Kò sí. Wọ́n ti ń da nǹkan rú ló ń ba ìlú jẹ́. Tá a bá ṣe nǹkan ní ẹ̀tọ́ bó ṣe yẹ, ọkàn ìlú yẹn á balẹ̀. Ọkàn wọn bá balẹ̀, gbogbo nǹkan á máa lọ síwájú ní ìlú yẹn. Wọ́n lè rò pé ó ti kéré, ó sì ò kéré. Ìlú ńlá ni, ìlú ìṣẹ̀ǹbáyé ni ó sì tó ní ìtàn tiẹ̀ tó dúró. Inú á máa ràn wá lọ́wọ́. Ó sì ń lọ wájú báyìí. A máa lọ wájú sí ẹ̀yin náà lágbára Ọlọ́run ẹ máa tẹ̀síwájú. Ẹni tó bá lákíkanjú tó lè jagun tó máa ń jẹ ọba. So iṣẹ́ ńlá ni ọba fẹ́ lọ ṣe. Ẹni tí ò bá láyà tí ò lákíkanjú kò ní lè wá. A máa sá. Tí òtán bá dá fátán rí pé ẹni yìí ni òun láfi lọ wà lọ́gbà yẹn tá lọ bẹ̀ẹ́. Ìlú míì gan wọ́n lè dá fá pé ẹni tá gbà lú wọn nílà ṣe gbogbo ìdí báyìí ló wà á wà lọ. Ṣùgbọ́n ayé òde òní ayé ti yí padà. Ìjà tó yẹ káwọn ọba jà ìjọba ló wá ń jà bá. Ọba jagun àsìkò àdúpẹ́ gbogbo wọ̀nyẹn ti dá nǹkan àfìsẹ́yìn. tí wọ́n bá ní wọ́n fẹ́ jọba nílùú báyìí ẹni tí ò bá wá mọ̀yàn tí ò lákíkanjú ó lè ṣe kò ní kì í ṣe pé wọ́n ń pè yàn mọ́ láyé àtijọ́ náà tí wọ́n ṣé àwa lè sọ wípé ìlànà títẹ̀lé ìṣẹ̀ṣe torí láyé àtijọ́ ẹ̀yin àgbà náà ló jẹ́ ká mọ̀ wípé Ifá ló máa ń sọmọ oyè bó lẹ ti rí i sí láyé àsìkò. Ifá ń ṣàlàyé bí kálukú ṣe jẹ́ táwa fúnra wa gan ìdá àmọ̀ gan àwa ń mọ̀ bí kálukú ṣe jẹ́ ó ṣàlàyé ẹ̀ tó pọ̀ gbogbo bí mo ṣe débí tí mo ja gùsọ̀tún sósì láti pé kí ìlú yẹn kó dúró gbogbo ẹ̀ ní Ifá yẹn sọ. Ifá tẹ́ bá ti fi Ifá ṣe nǹkan tó tán wà ńbẹ̀ ẹni gan tó joyè yẹn á lálàáfíà ìlú yẹn á ní àlàáfíà bìkọ́ gbogbo àwọn tó wà nílùú yẹn tó ti lọ wọ́n kàn lọ ní wọn kúrò nílùú wọ́n jẹ́ àwọn tó tẹ àwọn baba ńlá wa tó tẹ̀lú dó wọn ò lè fìlú wọn sílẹ̀ kó bàjẹ́ wọn kúrò ńbẹ̀. Then àwọn nǹkan tó fi tẹ̀lú dó ìlú gidi tí mo sọ lẹ́ẹ̀kan ó ní nǹkan tó fi ń tẹ ìlú dó láyé àtijọ́ àwọn ìmọ̀lẹ̀ wọn ikú wọ́n wà ńbẹ̀ tí wọ́n á dúró ti ẹni yẹn torí àwọn náà fi síbẹ̀ ìlú á lálàáfíà ìlú á lọ síwájú ṣùgbọ́n pé a lọ de owó a lo ipò wọ́n kàn gbé ẹnìkan tí yóò ṣe olóòtú ẹni ẹgan ò ní lálàáfíà ìlú náà ò ní lálàáfíà kò ní lọ síwájú kò ní ṣe bó ṣe yẹ
ó dáa ká máa ṣe nǹkan lóòótọ́ ifá òótọ́ wà o ifá ló dáa ká má máa gbé nǹkan wá sẹ́yìn á ń da nǹkan rú síra wọn ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní àṣà nǹkan tó ń ṣe ní ìlú kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn èyí wá ṣe pé ọ̀làjú dé ká ní nǹkan tó fi pinlẹ̀ ìlú tó wá ní ẹ̀mí ṣe kò dáa ìlú tó ń bá ti fi ìṣẹ̀ṣe kán fi ifá ń ṣe ifá onírọ́ tó ń ṣe kiri ifá gidi gbogbo nǹkan tí àwa ń gbé dànù àwọn òyìnbó tó mú ẹ̀sìn wá gan wọn ò gbé dànù wọ́n ń tẹ̀lé òun ló dẹ̀ ń tọ́ wọn sọ́nà wọ́n dẹ̀ ń bí nǹkan tó ń ṣe oríire tó ń lọ wájú àwọn onírọ́ wá pọ̀ ní tiwa tí ifá òótọ́ bá wà ẹ rí i pé nǹkan bíbẹ̀ á lọ wájú èmi gẹ́gẹ́ bí ẹnìkan ifá wọ́n fi mú èmi gbogbo nǹkan tí ifá sọ nígbà yẹn tó ń ṣe nítorí iṣẹ́ tí ọlọ́run bá ti fi ràn yẹn táwọn baba ńlá mi tán fẹ́ kí n ṣe kò jẹ́ ó rọ̀ mí lọ́rùn àwọn èèyàn ló rí bí nǹkan tó jẹ́ ìpèníjà mi ò rí bẹ́ẹ̀ nǹkan tó fẹ́ mú ìlú wọn lọ wájú mo máa gbàbẹ̀ wọ́n gbé ìbọn síbẹ̀ mi ní ìwò ẹ̀ nǹkan tí mo fẹ́ ṣe kí ìlú yẹn á fi lọ wájú ni màá ṣe wọ́n á dẹ̀ máa tì mí lẹ́yìn mo dẹ̀ máa rí ṣe tó mi rí nǹkan kan ní ìpèníjà rárá láti bí oṣù tó pé ọdún mẹ́wàá tí mo ti wà lórí ìfẹ́ wà mi rí nǹkan mi lára ìdùnnú ní gbogbo ẹ̀ ń jẹ́ fún mi nítorí pé ìlú yẹn ó ń lọ wájú ìlú náà dẹ̀ ń lọ wájú. mélòó mo fẹ́ kà kò dẹ̀ tí àṣẹ bẹ̀rẹ̀ ni ọ̀nà tó lọ ọ̀nà wọ̀ tẹ́ ẹ rí tó ń ṣe express 2015 ni mo ṣe ìṣàbọ̀ bíi 5 kìlómítà ni láti ìlú láti òsì dé ọ̀nà ọ̀wọ̀ mẹ́ẹ̀ igbó kì í ṣe igbó kéékèèké o igbó kìjikìji ni gbogbo bí wọn ibi tí mo kọ́lé sí tẹ́ wà yìí igbó ni mo ń ṣán bí ìgbà mo kọ́ fẹ́ jẹ oyè bí ilé wa ilé àtijọ́ ló wà ń ta mẹ́ẹ̀ nígbà mo ń ṣán bí wọ́n ní kí ni mo wá lọ inú igbó tí mo wà yìí ni o mi ì sọ police station o ó ṣe nǹkan tó pọ̀ mí ìdè àtọ́ police station ló wà mẹ́ẹ̀ division ni kì í ṣe ní gbogbo kò tiẹ̀ sí nǹkan tó jẹ́ station ní gbogbo ward 5 ní gbogbo ní a wà ní Àkúrẹ́ north ìjọba ìṣìnìgbò òsì ààbò ìgèlè agbèjà gbogbo wa pọ̀ làdó inú ward 5 la wà tó tóbi gan wọ́n bá ń ka wọ́ọ̀dù tó tóbi jù ní Àkúrẹ́ north èrò kan rí èyí tó tóbi tó wọ́ọ̀dù wa ṣùgbọ́n nígbà yẹn kí n tó jọba wọ́n bá ṣe ètò ìbò bí wọ́n máa pín wa sórí ìbò àwọn tó kù torí wọ́n rí i pé bí oko ọlọ́pàá ìjù ló ń wá síbí nígbà yẹn bẹ́ẹ̀ ni kẹsẹ̀ mọ bí ìjù ṣe jìnnà sí ìjìta àgbólú ẹsẹ̀ sá lọ náà má jẹ́ àríkò ṣe déédé kán tó sá lọ kò sí igbó ni bí wọ̀nyí oko ìbò tá a bá ti dì ní wọ́n fáì wọ́n máa pín sórí ìbò kò sí lídà kò sí kankan nígbà yẹn gbọ́n ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ mo kọ́ wò ó bí mo ṣe ṣe ọ̀nà yẹn tán mo wò pé mo ti ṣí bí wọ̀nyí sáyé o security ó wà very important mo ṣe bẹ̀rẹ̀ sí kọ́ ilé àwọn ọlọ́pàá yẹn ni mo kọ́ tán mo sọ fún àwọn ọlọ́pàá wọ́n wá commission ẹ̀ ṣùgbọ́n ìgbà tó wá commission ẹ̀ tán rí nǹkan tí mo ṣe síbẹ̀ normally ó yẹ kó bẹ̀rẹ̀ bíi post kò pé 24 hours ká ti ṣe torí àwọn tán wá lóríṣiríṣi tán rí nǹkan tó wà ńbẹ̀ tán send report sí Àbújá wọ́n sọ́dà division lọ́wọ́ kan kò pé 24 hours sílé àfi tí ọ̀dẹ̀ ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ àfi ní oore ọ̀fẹ́ Ọlọ́run division yẹn ló wá cover tó wá jẹ́ kò kárí tó wá bójútó gbogbo ward 5 yàdó garage ibi police college mẹ́ẹ̀ lọ sí airport junction kí gbogbo òǹdó oore ọ̀fẹ́ Ọlọ́run a sì yẹn tán a tún múra àtúgbé kóòtù wa chief magistrate court health center lọ́ní sílẹ̀ bọ̀ mo fẹ́ kó dáa kán gbé lọ òkè ṣá tí wọ́n á kọ́ ilé sẹ́yìn yẹn ó kàn kó kí n kàn ní ó tóbi ó ní láàbù ó ní gbogbo ẹ̀ wọ́ọ̀dù méjì mo tún kọ́ self contained mẹ́ta fún àwọn dókítà àti nọ́ọ̀sì síbẹ̀ mo kọ́ ìyẹn tí bá kàn yẹn tán báyìí wọ́n tó da comprehensive tó bọ́ sí mo ṣe primary school lọ́wọ́ tìjọba school tó wà bí private ni àti secondary àti primary ṣùgbọ́n tó yẹ kí ìjọba kọ́ ní ìdóde ìjọba bẹ́ẹ̀ ni mò ń kọ́ mo sọ fún wọn wọ́n ní kí n máa kọ́ lọ mò ń kọ́ lọ ìdí ẹ̀ lápárí mo tún bẹ̀rẹ̀ sí secondary school náà primary mo fi bí 6 months mo fún wọn tí mo ń ṣe secondary school
24 plus mo ṣe sí nọ́mbà ẹ̀ tí mo gbé. Ayé àtijọ́ wọn bá ti ń ṣe mítìn àwọn ọba wọn máa ṣe kiri ilé ìròyìn náà kò yẹ kó rí bẹ́ẹ̀. Mo fi kọ́ hall yẹn síbí ẹ̀rí hall yẹn ṣé rí gbogbo ilẹ̀ tó wà mẹ́yẹn bíi 22 plus ni mo fi sílẹ̀ ká fẹ́ kọ́ ààfin sí. Ara ẹ̀ ni mo ti kọ́ hall yẹn kọ́ máa fi ṣe mítìn àwọn olóyè lágbára Ọlọ́run abẹ́ sí kọ́ jẹ́ ààfin yẹn tó jẹ́ ààfin ńlá fún ìlú sí iwájú ẹ̀ mo dábẹ̀ síbẹ̀ mo fi ṣe ọjà ọba kì í kọ́ àwọn lock-up shop lọ́bẹ̀ tó kọ́ bùkún ní láìsí ọjà ọba. Kò síbi àwọn mọ́ṣáláṣí wà ń bí tó jẹ́ central mosque mo fún wọn nílẹ̀ mo fẹ́ kọ́ wọ́n ní àwọn tó máa torí àwọn transport ní Saudi wọ́n ní Òṣogbo wọn wá mo fún wọn nílẹ̀ wọ́n wá kọ́ ní central mosque yẹn. Anglican church ó yẹ ká àlùfáà kó nílé ká gbé 3 bedroom flat mo kọ́ sílẹ̀. Kò síbi tí mi náwó sí ẹ bá dé tàmí ẹ rí gbó ìmọ̀lẹ̀ wa náà gbó eégún mo ṣe fẹ́ǹsì gbó gbogbo tá a níbẹ̀ mo design bẹ́ẹ̀ ni gbogbo nǹkan mo wá ń fẹ́ kí nǹkan kó lọ létò gbogbo nǹkan bíi ètò mo fi ń ṣe tẹ́lẹ̀ àá ní transformer iná ìjọba tó ń wá síbí wọ́n pín 300 kVA pẹ̀lú ìjọba àtàwọn níbẹ̀ òṣìṣẹ́ ìgbàmọdé wọn kí kò ní náà lè mo wá ràn láìpẹ́sẹ̀ láì about 2 kilometers fúnra mi mo ra àìpẹ́sẹ̀ kó wáyà sórí ẹ̀ mo rán àìpẹ́sẹ̀ mo la ra brand new transformer 500 kVA pé síbẹ̀ fúnra àwọn òpó about 50 something àti mọ́dà concrete pole mo ṣe normal standard ẹ̀rọ pé iṣẹ́ mi ni standard ìbádé tẹ̀ rí wáyà yẹn èmi mo ṣe gbogbo wiring tó jẹ́ standard wires tó ní street light 5 light pẹ̀lú pure 100 mm aluminium gbogbo nǹkan ètò mo fẹ́ kí nǹkan wà létò èmi fẹ́ development tó mo wò pé àwọn èèyàn tó ra ilẹ̀ síbí mi ìfẹ́ kàn bẹ̀rù kò sí ná kò sómi kò sí security rárá mo ń sa gbogbo apá torí pé mo fẹ́ kí ìlú ẹ̀ máa lọ wájú gbogbo ẹ̀ ìgbà mo ṣe ọ̀nà ìtàn omi méjì wà mẹ́ẹ̀ tó ń sí wa lọ́wọ́ bí afárá méjì ṣáájú ìjọba mo ṣe ṣe bíríìjì méjì yẹn ṣe pé tí ìjọba ìbílẹ̀ bá ń ṣe ẹyọ kan a máa pariwo lórí rédíò pé wọ́n ń ṣe ìkànnì èmi mo ṣe méjèèjì yẹn so ìwọ tó fẹ́ kọ́lé ò ní nǹkan kan katapila bó gbé katapila bó gbé tírélà wọlé ìsílì ni gbogbo kìíní wọ̀nyẹn mo mo dẹ̀ mọ̀ pé kò sí ìjọba báyìí tó bá ń kàmpé báyìí wọ́n á gbàbẹ̀ wọ́n á rí i pé ẹnìkan ló ṣe kìíní kò sí nǹkan tí ò ní mú wọn pé kán wá tà ẹ̀ torí iṣẹ́ tó le jù mo ti bá wọn ṣe iṣẹ́ pọ̀ ṣùgbọ́n inú mi dùn torí ìlú yẹn ń lọ wájú èmi náà bísíǹsì tèmi ò ń lọ wájú kí n má sọ pé ìpínlẹ̀ Ondo nìkan nítorí orílẹ̀-èdè nìkan dé ìlú àwọn abroad gbogbo lẹ́yìn tí ò gbọ́rọ̀ sí lẹ́nu ìgbà tí mo débẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run mo gbìyànjú bó ti yẹ kéèyàn ṣe bó ti yẹ kó bá ṣe kò yí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ti jẹ ọba má rò pé wọ́n jẹ́ torí ọrọ̀ kókó fún ọba ilẹ̀ Yorùbá òun ní ìlú ẹ̀ lẹ́yìn kejì ọwọ́ fáwọn ẹbí ò ṣe priority ọba kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹbí kì í ṣe priority ọba kì í ṣe òun ní number 1 priority ọba second ní ìkejì ẹnikẹ́ni tó bá ti jẹ ọba ó rí ẹni tí ò bá mọ̀ tó bá ń gbọ́ ọ̀rọ̀ yìí kó lọ ronú sí kó lọ wá ìdí sí kó lọ wo àwọn ọba tó ń pè lọ́ba wọ́n ṣe ń ṣe ìlú ní number 1 priority ọba tí ò bá jẹ́ bẹ́ẹ̀ láyé àtijọ́ wọ́n á ní nǹkan ṣẹlẹ̀ nílùú tọ́lọ́run ti jẹ́ kí gbogbo ẹ̀ kò ṣẹlẹ̀ mọ́ nílùú ṣùgbọ́n ọ̀nà ìgbàlódé la wá fi ń ṣe nǹkan ṣẹlẹ̀ nílùú ìlú kó lè lọ wájú kó lè ṣe wọ́n á ní wọ́n á dáfá wọ́n á ní ọmọ ọba ẹnìkan lọ ọmọ tó bí ni kó fi sílẹ̀ kò ní ní nǹkan kan dáàbò ju pé kó lọ ṣe ọtí ìlú míì wọ́n á dáfá wọ́n ní ọba yẹn fúnra ẹ̀ ni kó fi rẹ̀ sílẹ̀ kí ìlú lè lọ wájú ó mọ̀ pé ọmọ wa padà wá sílẹ̀ á fi rẹ̀ sílẹ̀ ló mọ̀ pé ìlú yẹn gangan ni ọba wa pa orí ṣùgbọ́n láyé òde òní àwọn tó bá ti jọba kò sí ètò kan wọ́n o bí wọ́n fi rí ọ̀rọ̀ àti kọ́rọ̀ jọ ìlú lọ wájú ìlú ò lọ wájú ìlú ṣe ìyẹn ò kàn wọ́n wá máa dúró dìgbà tí ìjọba mi náà ìrọ̀pọ̀ yẹn kórìí bẹ́ẹ̀ so èmi fi
gẹ́gẹ́ bí ìlànà bí nǹkan ṣe ṣe ìlú yẹn ní priority, ìjẹ́ priority ọlọ́dẹ ń gbà kókò.